إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، ọpẹ́ ni fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọlọ Ọlọ́run tí a tọrọ kó máa lórí Ànábì nìkan, kó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tó wá tọ́jú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí di al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà tí a ń ṣàlàyé fún wa, tírà Tawhid al-Muyassar, léyìí tí a gbé àlàyé náà ní ojú ewé 69 ní òní pẹ̀lú ògo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, ibi tí afá ti ń sọ̀rọ̀ nípa àtàbárùkù. Gbólóhùn yìí gbólóhùn èdè Lárúbáwá ni. Ìtumọ̀ tí ó súnmọ́ tá a lè tú sínú èdè Yorùbá, òun náà ni ká tú sí wípé ìmọ̀ wá àlùbáríkà látara nǹkan. Afá ní pé ma'na tabarruk, kí ni ìtumọ̀ tabarruk lughatan nínú èdè, torí èdè Lárúbáwá ni. So kí ni ìtumọ̀ rẹ̀ tán wá sọ nínú èdè, kí ni ìtumọ̀ rẹ̀ ní kathratu shay, òun náà ni kí nǹkan pọ̀, kí nǹkan gbèrú, wa thubutihi, àti pé kí nǹkan kó fẹsẹ̀ múlẹ̀. Nínú ṣẹ̀ríà tán wá ní pé at-tabarruk, nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀, òun náà ni talabul baraka, òun náà ni kí èèyàn máa wá àlùbáríkà, wa raja'uha, kéèyàn sì máa ro kan àlùbáríkà, wa i'tiqaduha, kéèyàn sì ní àdìọ́kàn àlùbáríkà sí nǹkan ibi tí èèyàn ti ń wá àlùbáríkà. A sọ fún wa pé àlùbáríkà òun náà at-tabarruk òun náà ni kí nìyẹn, òun náà ni kí nǹkan máa gbèrú, kí nǹkan kó máa pọ̀. Tó bá jẹ́ pé ìtumọ̀ eléyìí wá nìkan tán gbà lérò pẹ̀lú ìmọ̀ wá at-tabarruk náà ni kí ẹ máa wá àlùbáríkà. Ọ̀rọ̀ yìí wá rèé, ọ̀rọ̀ tó nídìí àlàyé nínú ni. Àfáà wa ní aqsamu tabarruk. Àfáà wa ní pé ìmọ̀ wá àlùbáríkà tí a sọ yìí ó pín sọ́nà méjì. Àfáà wa ní tabarrukun mashru', ìmọ̀ wá àlùbáríkà èyí tó yẹ sí pé ṣẹ̀ríà ó gbà wá láàyè láti kí nìyẹn o, láti ṣe. Ẹlẹ́ẹ̀kejì tabarrukun mamnu', òun náà ni tabarruku tó yẹ sí pé ìmọ̀ wá àlùbáríkà tó yẹ sí pé ṣẹ̀ríà kọ̀ fún wa láti máa ṣe. Awwalan at-tabarrukul mashru', kí wá ni à ń pè ní kí ni ìmọ̀ wá àlùbáríkà èyí tí ṣẹ̀ríà là kalẹ̀ fún wa pa lè mọ̀ wá àlùbáríkà látara rẹ̀. Ẹ jẹ́ á try ká ṣe kí nìyẹn o, ká farabalẹ̀ láti gbọ́ abala yìí, torí náà abala tó máa ń dàrú jù lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́wọ́, òun náà ni abala ìmọ̀ wá àlùbáríkà, tó jẹ́ sí pé nǹkan tí ò yẹ ká wá àlùbáríkà lára rẹ̀ á lọ ń wá nílẹ̀ ibi tó yẹ ká ti wá lọ wá. Àfáà wa ní at-tabarrukul mashru', nǹkan tó gbà lérò pẹ̀lú at-tabarrukul mashru', ìmọ̀ wá àlùbáríkà tí ṣẹ̀ríà fi lọ́lẹ̀ fún wa, òun náà ni at-tabarruku bi dhati nabi sallallahu alayhi wa sallam, òun náà ni ìmọ̀ wá àlùbáríkà láti ara pàápàá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìmọ̀ wá àlùbáríkà lára rẹ̀ yìí sí Islam gbà wá láàyè, man fasala minhu, àbí àwọn nǹkan tó yẹ kí nìyẹn o, tó bá bọ́ kúrò ní ara Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ wá rí eléyìí, wa hadha khasun bihi sallallahu alayhi wa sallam fi hayatihi. Ẹ wá rí eléyìí tá a sọ yìí o, ó wà nígbà tí Ànábì ń bẹ láyé ni, ìgbà tí ó ti sí láyé mọ́, ọ̀nà eléyìí ti pín. Torí abala yìí ọ̀gọ̀rọ̀ ẹ̀rí ló wá, láwọn ẹ̀rí oríṣiríṣi nínú ahadith oríṣiríṣi, tó yẹ sí pé àwọn sàhábà radiyallahu anhum tí wọ́n ṣe kí nìyẹn o, tí wọ́n ń wá àlùbáríkà látara kí nìyẹn o, láti ara pàápàá ní Muhammad sallallahu alayhi wa sallam. A rí nínú àwọn ẹgbàá wa tó wá pé àwọn sàhábà nínú wọn
Tánábì bá ń ṣàlùwàlá wọ́n á máa tẹ́ ọwọ́ láti máa fi gba omi àlùwàlá nábì, wọ́n á dẹ̀ máa mú, wọ́n á fi omi yìí, ẹlòmíì á ṣe kí nìyẹn o, á mú omi yìí, á mú, ẹlòmíì dẹ̀ rèé á fomi yìí ṣe kí nìyẹn o, á fi para látàrí pé wọ́n fi ń wá àlùbáríkà. Eléyìí ó lẹ́tọ̀ọ́ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nìkan, torí pé a rí sọ̀hábà kan tán ń ṣe fún sọ̀hábà mi, ànábì nìkan là á rí tán ń ṣe fún, a sì rẹ́rìí tó fẹsẹ̀ múlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tọ́ ànábì sallallahu alaihi wasallam, a rẹ́rìí páwọn sọ̀hábà radiyallahu anhum pé kí nìyẹn o, wọ́n máa ṣe kí nìyẹn o, wọ́n máa ń tráì láti gbà látàrí pé ó ní àlùbáríkà ni, torí gbogbo ara ànábì tá a sọ yìí, gbogbo ara pátápátá àlùbáríkà ni. Àwọn ẹ̀rí oríṣi wa wà tó yẹ kó fi ń tọ́ka sí eléyìí, tó fi jẹ́ sí pé ó lẹ́tọ̀ọ́ láti wá àlùbáríkà, ṣùgbọ́n eléyìí nígbà tó ń bẹ láyé ni àwọn sọ̀hábà radiyallahu anhum àwọn ni wọ́n rí ìfà yìí jẹ. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìmọ̀ wá àlùbáríkà tó lẹ́tọ̀ọ́, òun náà ni at-tabarruku bi aqwalin wa a'malin mashru'a, òun náà ni ká máa wá àlùbáríkà pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti àwọn iṣẹ́ tí ṣẹ̀ríà là kalẹ̀ fún wa. Idha fa'alaha al-'abdu hasala lahu al-khayru wal-baraka, tó yẹ sí pé tí mùsùlùmí bá ti ṣe, mùsùlùmí á rí dáadáa, bẹ́ẹ̀ sì rèé á tún rí àlùbáríkà ní àtàrà nǹkan yìí. Gẹ́gẹ́ bí qira'atul Qur'an, gẹ́gẹ́ bí ká ka Qur'an, eléyìí tá a bá ń ka Qur'an, nínú àwọn nǹkan tí èèyàn fi máa ń wá àlùbáríkà ni. Wa dhikrullah, àti kí èèyàn máa rántí Ọlọ́run subhanahu wa ta'ala, wa huduri hilaqil ilm, àti kí èèyàn máa lọ sí àwọn ìjókòó tí àwọn èèyàn ti ń wá mímọ̀. Àwọn nǹkan tá a sọ yìí, a rí àwọn ẹ̀rí tó gbé wá pé tí èèyàn bá ń ṣe àwọn nǹkan yìí, àlùbáríkà Ọlọ́run subhanahu wa ta'ala yóò máa sọ̀kalẹ̀ ní èèyàn lórí. Nínú rẹ̀, òun náà ẹlẹ́ẹ̀kẹta, at-tabarruku bil amkinati allati ja'ala Allahu fiha baraka, ìmọ̀ wá àlùbáríkà níbi àwọn ààyè tó yẹ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala ó fi àlùbáríkà sí, kal masajid, gẹ́gẹ́ bí mọ́sálásí, nínú àwọn àyè tí Ọlọ́run bá fi àlùbáríkà sí ni, wa minal buldan Makkah wal Madina wa Sham, àti nínú àwọn àyè tó yẹ sí pé nínú àwọn ìlú tí Ọlọ́run bá fi àlùbáríkà sí, gẹ́gẹ́ bí Makkah àti Madina. Kí wá ní ìtumọ̀ ìwá àlùbáríkà láwọn àyè tí a sọ yìí? Fáwa ní pé ìtumọ̀ rẹ̀ náà ni al-maqsudu bit-tabarruku biha, òun náà ìtumọ̀ kẹta lérò pé ìmọ̀ wá àlùbáríkà níbi àwọn àyè tí a sọ fún wa yìí, òun náà ni fi'lul khair, òun náà ni kí èèyàn máa ṣe dáadáa. Ṣàgbọ́, kí a máa ṣe iṣẹ́ dáadáa láwọn àyè tí a sọ ìwọ̀ ta'abbudi lillah, ká sì máa ká sì máa sin Ọlọ́run ọba ní àwọn àyè tá a sọ fún wa ibi a'malin mashru'a, ní àtàrà àwọn iṣẹ́ tí Islam fi lọ́lá fún wa. Wala yaqsadu tamassuhu bi judraniha wa a'midatiha, kò wá kí n ṣe kẹtọ́ gbà léwu náà pé ká máa lọ fọwọ́ pa àwọn ará ògiri ìlú yìí, àbí ká máa lọ fọwọ́ pa àwọn òpó tó wà láàrin ìlú yìí, láì rántí Islam sọ fún wa kọ́ nìyẹn. Ìwà àlùbáríkà látara àwọn ìlú tá a sọ fúnra wa yìí, òun náà ni kí a máa ṣiṣẹ́ olóore ní inú àwọn ìlú tá a sọ fúnra wa yìí, àbí inú mọ́sálásí ni. Torí la fi máa rí pé a rí ẹ̀rí tó gbé wá fún wa pé tí ẹ bá kírun nínú mọ́sálásí sallam àti mọ́sálásí Mádínà ni, ìyẹn á ní ládàá ìlọ́po thousands ìrun tí ẹ bá kí ní mọ́sálásí mi. Eléyìí túmọ̀ sí pé àlùbáríkà tún wà lára abẹ̀yẹn tó tún pọ̀ ju ti bòmíì lọ. So ìwà àlùbáríkà ń bẹ náà ni kéèyàn kírun ń bẹ, kéèyàn ṣe olóore ń bẹ. So eléyìí nínú àwọn abala tí ó yẹ kí ká gbìyànjú láti mú dání ni. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn abala ìwà àlùbáríkà tí Islam là kalẹ̀ fún wa, òun náà ni at-tabarruku bil azminati allati khassa Allahu bi ziyadati fadlin wa baraka, òun náà ni ká wá àlùbáríkà látara àwọn àsìkò tí Islam ṣàlàyé fún wa báwọn àsìkò yìí, àwọn àsìkò tó ní ọlá tó sì lálùbáríkà ni. Kashahri Ramadan, gẹ́gẹ́ bí oṣù Ramadan náà àsìkò àlùbáríkà ni. Wa ashru Dhul Hijjah, àti nínú àwọn mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù Dhul Hijjah tó jẹ́ oṣù hajj. Wa Laylatul Qadr, gẹ́gẹ́ bí òru Laylatul Qadr. Wa thuluthul Laylil Akhir, àti gẹ́gẹ́ bí ìdá mẹ́ta ìgbẹ̀yìn òru. Nínú àwọn àsìkò yìí, ṣẹ̀ríà gbé wá fún wa pé àwọn àsìkò yìí ní àlùbáríkà. Ìtumọ̀ wá àlùbáríkà tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀, òun náà ni bi kathrati fa'lil khair wa ta'abbudi lillahi fiha bi a'malin mashru'a, òun náà ní pé àwọn àsìkò yìí ká máa ṣiṣẹ́ olóore nínú àwọn àsìkò yìí, ká máa ẹjọ́ sí fọlọ́wà nínú àwọn àsìkò pẹ̀lú àwọn iṣẹ́ tí Islam là kalẹ̀ fún wa, lábala nǹkan tí wọ́n fi wọ́n ń wá àlùbáríkà ní ara rẹ̀ ní nǹkan yìí. Ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ọ̀nà tí nínú àwọn ibi tí Islam gbà láì pé àlùbáríkà wà ń bẹ fún wa, òun náà ni at-tabarruku bil at'imati allati ja'ala Allahu fiha
baraka, òun náà ni kí ẹ wá àlùbáríkà pẹ̀lú àwọn oúnjẹ tí Islam ṣe kíni tí Islam gbé kalẹ̀ fún wa pé àlùbáríkà wà ń bẹ. Ààrẹ bíi zaitun kẹpa rẹ̀ tí ó gbé wa, wàlà asal àti oyin, wàlábàn àti wàrà, wàlhábàtì sọ̀dá àti hábàtì sọ̀dá, wàmọ́ ìzẹ́mzẹ́m àti omi zẹ́mzẹ́m. Àwọn oúnjẹ àwọn oníranran tá a sọ fúnra wa yìí, a rí àwọn ẹ̀rí tó gbé wá pé àlùbáríkà wà ń bẹ tí wọ́n bá jẹ, gẹ́gẹ́ bí ẹ̀rí tó wá pé àmọ́rù zemzem pé àmọ́rù zemzem lè mọ ṣórí bàlá bí hadith tí Imam Ahmad gbé jáde pé omi zemzem tá a rí yìí fún nǹkan tí ẹ bá torí ẹ̀ mú Ọlọ́run subhanahu wa ta'ala yóò ṣe nǹkan yìí. So eléyìí túmọ̀ sí pé èèyàn lè wá àlùbáríkà látara àwọn oúnjẹ àbí àwọn nǹkan mímu tí a ṣàlàyé fúnra wa yìí. Afáwá tẹ̀síwájú wọn ni at-tabarrukul mamnu', ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì tó ń jẹ́ abala àwọn àìmọ̀ wá àlùbáríkà tó yẹ pé Islam ò gbà wá láàyè, tó yẹ sí pé ìwọ ni láti máa ṣe, tó yẹ tí ẹ máa ń ṣe gan náà ó lè padà lead lọ síbi pé ẹ ti ń ṣe ẹbọ sí Ọlọ́run subhanahu wa ta'ala. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tabarrukun mamnu'un bil amkinati wal jamadat, òun náà ni ìmọ̀ wá àlùbáríkà tó yẹ sí pé ìwọ ni tó rò papọ̀ mọ́ àwọn ààyè àti àwọn nǹkan gbọ́rọ̀ gidi. Eléyìí òun náà ni gẹ́gẹ́ bí kí àtàmọ́sọ́hó bijudranil amakin allati thabatat barakatuha shar'an, gẹ́gẹ́ bí ìmọ̀ fi ọwọ́ ra àwọn ara ògiri níbi àbí ìmọ̀ fọwọ́ ra àwọn òpó ibi tó yẹ sí pé Islam gbé wá fún apá àlùbáríkà wà ń bẹ, ṣùgbọ́n kò gbé wá fún wa kí ká mọ̀ fọwọ́ ra, gẹ́gẹ́ bí ẹ̀rí tá mú wá fún wa sí pé ìlú Mọ́kà ìlú tó jẹ́ ìlú àlùbáríkà ni, ìlú Mọ̀dínà ìlú tó wà àlùbáríkà ni, kí ẹ wá wọ Mọ̀dínà lọ kí ẹ máa fọwọ́ ra ògiri gbogbo ilé Mọ̀dínà káàkiri, kí ẹ máa fọwọ́ pa ògiri ilé Mọ̀dínà káàkiri, eléyìí ilẹ̀ ti ń ṣe nǹkan tí Islam ní tí ó ní ká mọ́ ṣe tó sì ní ká jìnnà sí ni. Ìwà àlùbáríkà nínú ààyè yìí náà ni kí ẹ máa ṣe olórí mẹ́, pé kí ẹ máa fi ọwọ́ kí ẹ máa pa kí ẹ máa fọwọ́ pa àbí kí ẹ máa fàjọ pa gbogbo ara ògiri ní abẹ́lá lúlù yìí àbáwọn ibòmíì náà ni. Nínú rẹ̀ at-tabarruk bi quburi salihin wa adrihatihim, òun náà ni kí ẹ máa ti tọrọ àlùbáríkà níbi pẹ̀lú kíni pẹ̀lú sàárè àwọn ẹni ire àbí àwọn ibi tí wọ́n sin wọ́n sí. Eléyìí nínú àwọn abala ìwà àlùbáríkà tí Islam kọ̀ fún wa ni pé ká máa wá àlùbáríkà níbi àwọn sàárè àwọn ẹni ire, eléyìí nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni. Nínú rẹ̀ at-tabarruk bi amakin irtabatat bi ahdathin tarikhiyya, òun náà ni kí ẹ máa wá àlùbáríkà pẹ̀lú àwọn ààyè tó jẹ́ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́bí ó rò papọ̀ mọ́. So ìmọ̀ ṣerú nǹkan báyìí kàmẹ́kánì maulidihi sallallahu alayhi wa sallam, gẹ́gẹ́ bí ibi tán bí ànábì sí, kí ẹ máa wá lọ wá àlùbáríkà ń bẹ, aw gáàrú Hira àbí gáàrú Hira àbí àkòtò Hira, kí ẹ máa wá àlùbáríkà ń bẹ, aw gáàrú Thawr àbí gáàrú Thawr náà ni kí ẹ máa wá àlùbáríkà láwọn ààyè yìí. Eléyìí nǹkan tí kò lẹ́tọ̀ọ́ ní abẹ́ ṣẹ̀ríà Ọlọ́run subhanahu wa ta'ala ni, tó sì yẹ kí mùsùlùmí kó jìnnà sí. Àwọn ìmọ̀ wá àlùbáríkà láwọn ààyè tó jẹ́ ààyè tí Islam fẹnu sọ pé àlùbáríkà wà ń bẹ, òun náà ni kí ẹ máa ṣiṣẹ́ olóore láwọn ààyè yẹn àbí kí ẹ máa ṣiṣẹ́ olóore ní àsìkò yẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìmọ̀ wá àlùbáríkà tó yẹ sí pé Islam kọ̀, òun náà ni tabarrukun mamnu'un bil azmina, òun náà ni ìmọ̀ wá àlùbáríkà tó yẹ pé èèwọ̀ ni ṣùgbọ́n ó rò papọ̀ mọ́ àsìkò, gẹ́gẹ́ bí fi'lu umurin ghayru mashru'a, òun náà ni kí ẹ máa ṣe àwọn iṣẹ́ tí ó kì í ṣe iṣẹ́ tí Islam là kalẹ̀ fún wa, ibadat mubtada'a, àbí ìmọ̀ ṣe àwọn ìjọsìn tó yẹ sí pé ó jẹ́ àdádálẹ̀ fil azminati allati thabatat barakatuha shar'an, tó yẹ níbi àwọn àsìkò tí Islam là kalẹ̀ fún wa pé àlùbáríkà wà ń bẹ, kí ẹ máa wá ṣe àwọn iṣẹ́ yìí láwọn àsìkò yìí pé kí ẹ fi wá àlùbáríkà, eléyìí kò lẹ́tọ̀ọ́ látàrí pé èèyàn ti ń ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni. التبرك بأزمنة لم يثبت التبرك بها شرعا، ìmọ̀ wá àlùbáríkà pẹ̀lú àwọn àsìkò tó yẹ sí pé Islam ò là kalẹ̀ fún wa àbí ṣẹ̀ríà ò gbé wá fún wa pé àlùbáríkà wà ń bẹ. Eléyìí nínú àwọn abala ìmọ̀ wá àlùbáríkà tí tó yẹ pé ìwọ ń tó yẹ ká jìnnà sí. Mọ́lúdì nàbí gẹ́gẹ́ bí àpèjúwe mọ́lúdì Rasul sallallahu alaihi wasallam, gẹ́gẹ́ bí ìmọ̀ wá àlùbáríkà pẹ̀lú ìmọ̀ ṣe mọ́lúdì ànábì sallallahu alaihi wasallam, eléyìí nínú àwọn abala tí Islam ò là kalẹ̀ fún wa tó yẹ ká jìnnà sí ni. Wa laylatul Isra wal Mi'raj, àti alẹ́ ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ṣe Isra wal Mi'raj, kí wọ́n sọ pé yẹn wá àlùbáríkà ní alẹ́ yìí, eléyìí nínú àwọn abala tí Islam ò là kalẹ̀ fún wa tí ó sẹ́rì tó gbé wá fún wa ni. Wa laylatin nisfi min Sha'ban, gẹ́gẹ́ bí ìmọ̀ wá àlùbáríkà ní alẹ́ ní ìdajì oṣù Sha'ban, eléyìí kò sí ẹ̀rí tó gbé wá fún wa
pé kí a máa ṣe wa ayyami wa layali dhikr al hawadith tarikhiyya àbí àwọn ọjọ́ àbí àwọn alẹ́ tiẹ̀ ni tó rò papọ̀ mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kí ẹ máa wá tó nínú sẹ̀ríà kí ẹ máa wá àlùbáríkà pẹ̀lú àwọn nǹkan yìí eléyìí Islam là á kalẹ̀ fún wa ó sì ṣọ́ wa lára kúrò níbẹ̀. Ní abẹ́ rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn abala ìmọ̀ wá àlùbáríkà tó jẹ́ pé Islam là kalẹ̀ fún wa tó jẹ́ sí pé ó yẹ ká jìnnà sí ni òun náà tabaruku mamnu'un bi zawati salihina wa atharihim. Òun náà ni tabaruku kí wọ́n wá àlùbáríkà tó jẹ́ sí wípé tó rò papọ̀ mọ́ tó jẹ́ pé èèwọ̀ ni tó sì rò papọ̀ mọ́ pàápàá àwọn ẹni ire àbí àwọn orípa àwọn ẹni ire ni. Eléyìí òun náà ni pé la yatabarraku bi zati ahadin minal bashar òun náà ni pé kò lẹ́tọ̀ọ́ ká máa wá àlùbáríkà pẹ̀lú pàápàá ẹnì kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba illa bi zati nabi sallallahu alaihi wasallam àfi pàápàá nabi sallallahu alaihi wasallam wa atharihi àti àwọn orípa nabi sallallahu alaihi wasallam wa hadha khasun bihi wa fi hayatihi faqat. Eléyìí wá rèé ó jẹ́ nǹkan tó yẹ sí pé wọ́n dá ṣàlẹ́ṣà fánábì nìkan tó sì jẹ́ sí pé nígbà ayé rẹ̀ nìkan ṣoṣo la lè ṣe àwọn nǹkan tá a sọ yìí ìmọ̀ wá àlùbáríkà pẹ̀lú pàápàá rẹ̀ kò sáàyè rẹ̀ fún wa mọ́ tó wà lọ́wọ́ sọ̀sọ́lá ṣe kí nìyẹn o àwọn sọ̀sọ́lá ti kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kò wá lẹ́tọ̀ọ́ fún wa láti máa wá àlùbáríkà pẹ̀lú ẹ̀dọ̀ Ọlọ́run ọba kankan kò sí bó ṣe lè wù kó kàǹkà lójú wa tó kò lẹ́tọ̀ọ́ bí ká máa wá àlùbáríkà pẹ̀lú irú ẹni báyìí. Àfáwá tẹ̀síwájú wọn ní qawa'idun wa dawabitun muhimmatu fi tabarruk wọn ní pé ká lọ mọ̀ pé ó ní àwọn qawa'idu àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé ó jẹ́ ọ̀rọ̀ ìfidénimọ́lẹ̀ àti àwọn dọ̀wábìtù àti àwọn nǹkan tó yẹ sí pé ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ sí pé a fi máa ń mú nǹkan julẹ̀ tí ó jẹ́ tó sì ṣe pàápàá nínú tó rò papọ̀ mọ́ tabaruku. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ní ká lọ mọ̀ pé àtàbákù taari ìbáadà kéèyàn wá àlùbáríkà taari ìjọsìn ni o wal aslu ìbádàti al-man'u wal hadar òun ká lọ mọ̀ pé ìpìlẹ̀ ká sì ṣèjọsìn rẹ̀ al-man'u kọ̀ fún wa ni ìyẹn túmọ̀ sí pé a ní ṣèjọsìn kankan àfi ká rí i pé ẹ̀sìn gbé wáyé ká ṣe ìjọsìn yìí hatta ya'tiya ad-dalilu ala mashru'iyyatiha ká lọ mọ̀ pé àtàbákù ká mọ̀ wá àlùbáríkà taari ìjọsìn ni ká lọ mọ̀ wípé a sì ní ṣe ìjọsìn àákọ́ra dúró lórí ìjọsìn nífi nǹkan kan máa ṣe ìjọsìn àfi ká rẹ́rìí pé ẹ̀rí ti gbé wá fún wa pé kinní yìí ìjọsìn ni. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ al-barakatu kulluha innama hiya minallahi wahda ká lọ mọ̀ pé àlùbáríkà tá à ń sọ yìí kò kí gbogbo ẹ̀ pátápátá àtọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala nìkan ló ti ń wá fahuwa malikuha òun ló ní wa wahibuha òun ló sì máa ń fún ẹni tó bá wù fala tutlab min ghairi bẹ́ẹ̀ síbẹ̀ náà àwa ní mọ wá àlùbáríkà lọ́dọ̀ ẹnìkan kan tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn abala yìí anna tabaruka min athbati barakatuhu la yufidu illa al-muwahhid al-mu'min billahi wa rasulihi òun náà ní ká lọ mọ̀ pé àlùbáríkà tá a sọ yìí bí mo sọ́wọ́ àtàgbàkọ̀ tó ká mọ̀ wá àlùbáríkà nípa nǹkan tó yẹ pé Islam sọ fún wa wípé a lè rà àlùbáríkà lára rẹ̀ ìmọ̀ àlùbáríkà yìí tá à ń sọ yìí kò lè ṣàǹfààní fẹ́ nìkan kan illa al-muwahhid àfẹni tó bá ṣe Ọlọ́run subhanahu wa ta'ala kan ṣoṣo al-mu'min ẹni tó yẹ pé ó nígbàgbọ́ billah sí Ọlọ́run ọba wa rasulihi àtàwọn Muhammad sallallahu alayhi wa sallam. Ẹlẹ́kẹta níbi abala tó jọmọ́ òun náà ni anna tabaruku bi athbati barakatuhu shar'an òun náà ni pé àwọn nǹkan ìmọ̀ wá àlùbáríkà pẹ̀lú nǹkan tí Islam ń dúra fún wa pé àlùbáríkà wà lára rẹ̀ yajibu an yakuna bi turuqin mashru'a ká lọ mọ̀ pé ká fẹ́ wá àlùbáríkà lára nǹkan tí Islam sọ fún wa pé àlùbáríkà wà lára rẹ̀ yìí o a gbọ́dọ̀ wá àlùbáríkà yìí àfi ká wá pẹ̀lú ọ̀nà tí Islam là kalẹ̀ fún wa wa an la yubtada'u fi dhalik káwá lọ ṣe kí n káwá máa ṣe àdádálẹ̀ ní ibi nǹkan yìí fi dhalika hayat káwọn ṣe àdádálẹ̀ pẹ̀lú ọ̀nà tá a bá ń gbà wá tara'iq àti àwọn ojú ọ̀nà tí a ń gbà fi wá àlùbáríkà yìí lam yaf'aluha as-salafu salih tó yẹ sí pé àwọn as-salafu al-awwal tó yẹ sí pé àwọn ẹni ìṣáájú wa ọ̀nà tá a fẹ́ gbà fi wá àlùbáríkà yìí àwọn ẹni ìṣáájú wa wọn fi ọ̀nà yìí wá ká lọ mọ̀ pé a gbọ́dọ̀ fọ̀nà kan wá àlùbáríkà látara nǹkan tí Islam gbé wá fún wa pé àlùbáríkà wà lára rẹ̀ àfi ká wá pẹ̀lú nǹkan tí Islam là kalẹ̀ fún wa eléyìí ló lè mú wa rí àlùbáríkà ní ara nǹkan tí Islam sọ fún wa pa lè rí àlùbáríkà lára rẹ̀ eléyìí ni àwọn àlàyé tó jọmọ́ abala yìí tó sì yẹ kémi àti kí a kíyèsí Allah subhanahu wa ta'ala kó ṣe àlùbáríkà fún mi àti ní ayé àti ní al-qiyamah subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.